ó ga ọ ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Olúbàdàn àti Ọbásanjọ́. Saheed Ire ti jáde o, ó ní kí Olúbàdàn kó wẹ̀yìn wò pé Ọbásanjọ́ tó ń le láyé àtijọ́ Ọbásanjọ́ ò tíì padà o, àti pé ipò tí Olúbàdàn wà wọ́n ní kò ń ṣe ipò tí wọ́n máa ní gómìnà ló fìyàn sí ipò yìí ó tọ́ sí bàbá yìí, gbogbo aráàlú gan wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí. Saheed tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí bí Ọbásanjọ́ ṣe ń jẹ àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́yìn, eléyìí tún lágbára. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Saheed Ire. mo kì í pé kábíyèsí o, kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́ bá wọn pẹ́ láyé kàn kése. ẹ ní kúkú ọ̀wọ̀wọ́, ikú kò ní pa yín léwe lágbára Èdùà, ẹ̀mí yá gùn fún wa bàbá, ẹ kó wa jẹ̀pẹ́ nílẹ̀ adúláwọ̀. Ọlọ́run kò ní fi orí ìtẹ́ yẹn, Ọlọ́run kò ní fi ṣàdánwò aburú fún yín bàbá mi. Kí ni mo fẹ́ sọ ní ọ̀rọ̀ kékeré kan ló ń bẹ níkù mi tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí ọmọdé tèmi àti gẹ́gẹ́ bí òye tí mo ti ní, experience tí mo ti ní lára yín. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè pé ẹ̀mí yín di ọjọ́ ìní. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé ẹ tí ì bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Bàbá, tẹ́ ẹ bá rántí ìyá 2006 ní ìlú Àkúrẹ́, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní agbára, àmọ́ mo mọ̀ pé ẹ rántí, ẹ ní gbàgbé, orí ló kó yín yọ lọ́jọ́ náà lọ́hùn. Ìjọba Ọbásanjọ́ ẹ wá ṣe campaign ni, gọ́vnà Àlàó Akálà náà ń bẹ́ńbẹ́. Ìgbà yẹn Àlàó Akálà àti Arápájà ní deputy governor wọn, ẹ wá ṣe campaign ni. Àmọ́ ikú tó yẹ̀ lórí yín lọ́jọ́ náà lọ́hùn ló jẹ́ kí n wá bá yín dúpẹ́ pé àṣẹ orí mọ́bi tó ń gbé ní rè. Ibi tí orí bá máa gbé ni dé kò ní ṣaláì ní débẹ̀ o. mo kí títóbi Ọlọ́run lára yín sà, torí pé ọjọ́ náà ó ní agbára. Ká dúpẹ́ lọ́wọ́ ọmọ yín Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Wọ́n dé ilẹ̀ pa lọ́lọ́, torí pé trap tí wọ́n dẹ fún yín lọ́jọ́ náà lọ́hùn, gbogbo ẹ̀ pátápátá la ní experience nípa ẹ̀. Kí ẹ lè mọ̀ pé mo mọ nǹkan tí mo ń sọ dáadáa. Nínú àwọn 5 tí wọ́n kó wá sí General Hospital, èmi tí mo ṣe àfojúgbà wọn nígbà náà lọ́hùn, tí wọ́n bá mi lọ́spítù ń bẹ̀, wọ́n yìnbọn. Tẹ́ bá rántí Aláùsá Sakios, Norinu, Baba Bíntín àti Bọ̀dá Òjó. Aláùsá ni sledgehammer bà lórí nínú fíìmù yẹn. So inú hospital tó kó wọn sí, tó bá fẹ́ rán yàn iṣẹ́, èmi náà ń bẹ̀ iṣẹ́, lọ́ra gbá wá, lọ́ra àwó wá, lọ́ra kòkó bàbá aṣáṣọ wá, a ṣe kò ń gé ara wa níbẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ní ìmọ̀ tèmi wọ́n tó bí oṣù 3 níbẹ̀ kí wọ́n tó gbé wọn lọ. Deputy governor Arápájà wá sí General Hospital ń gbà yẹn láti wá ṣàbẹ̀wò fún àwọn tí mo dárúkọ yìí. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn náà ò bá ọjọ́ yẹn náà lọ. Ẹ rántí ọjọ́ tí mo ń sọ yìí, campaign lẹ wá ṣe ní ìlú Àkúrẹ́, Ọlọ́run wá yọ yín. Tẹ́ ẹ bá tún wá rántí ìkejì sà, nígbà tí wọ́n wá fi ọ̀nà ìbùrú lé yín kúrò ní governorship, àṣẹ́bí torí bá máa gbé ni dé kò ní ṣaláì ní débẹ̀. Bàbá Ọbásanjọ́, má ṣe mí, má gbà mí, dẹ̀yìn lẹ́yìn mi tó o bá ní nǹkan tó o fẹ́ ṣe fún mi. Bàbá Ládọjà, máa fẹ́ kẹ́ pa bí òwe bẹ́ẹ̀, torí pé lórí àpèrè tẹ́ wà yẹn, ẹni tó lé ni tí ò bá dẹ̀yìn lẹ́yìn ẹni tó fẹ́ rẹ́yìn ẹni yẹn ni o. Ipò tẹ́ wà yẹn kì í ṣe ipò yẹpẹrẹ, ipò tó jùpò tẹ́ ti ní lọ tẹ́lẹ̀ ni, ipò títí láéláé, ipò tí gbogbo aráyé ń tẹrí bá fún ni. Àmọ́ màá bẹ̀ bàbá mi Ládọjà, ẹ wẹ̀yìn wò lórí ọ̀rọ̀ àwọn ará bí, nítorí pé ẹni tí kò fẹ́ ni irú wọn máa ń fẹ́ yọwọ́ ẹni láwo ni. Mo rí òye yìí, mo dẹ̀ rí ìgbà tí ẹ fẹ́ wọlé kó tó di pé wọ́n ṣàdúrà fún yín ní àná, tó ṣàdúrà fún yín wọlé. Mo rí bí bàbá Ọbásanjọ́ ṣe. Bẹ́ẹ̀ ni, àmọ́ bẹ́ẹ̀ ni bá gbàgbé, ọkàn kò lè gbàgbé, ló mú wa rántí ọjọ́ náà, especially 2006 tí mo ń sọ yìí, ọjọ́ tó ní agbára lọ́jọ́ náà lọ́hùn. Bọ́ǹbù dún, àrá sán, ó wá kó ọmọ tó láyà tó máa kojú ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olóyè Adéyẹmọ wọlé wẹ́rẹ́ pẹ̀lú àwọn èèyàn wọn.
wọ́n sì ọlọ́run sì kó yín yọ ẹ ráyè wà lẹ́ni láyọ̀ àtàláfíà ẹ sùnú lẹ́yìn ẹ̀kan lápá ẹ̀gí lẹ́sẹ̀ mo bá yín dúpẹ́ o mo dẹ̀ bá gbogbo àwa ọmọ Yorùbá dúpẹ́ mo sì bá gbogbo àwọn ọmọ Ìbàdàn dúpẹ́ lápapọ̀ nítorí pé olóyè Ládọjà oyè tó tọ́ sí wọn ni wọ́n jẹ o kì í ṣe gómìnà kan ló fi wọ́n síbi àbí nǹkan rárá o mo dẹ̀ ní iṣẹ́ rí ìlú tó bá ti ní ètò ó mà dáa púpọ̀ o ìlú Ìbàdàn mà ní ètò so ọ̀rọ̀ yín kò dàrú wọn ò gbé àjèjì kan wá pé ibẹ̀ tiẹ̀ mọ́bí tó ti wá rárá wọ́n fi nǹkan tó tọ́ sí yín wọ́n fún yín Ìbàdàn lápapọ̀ ẹ máa kú oríire o ẹ máa mọ̀rọ̀ ayé yín tó ó mà dáa fún yín púpọ̀ o kábíyèsí Ọlọ́run ẹ wá wo bàbá ọba ẹ wá wo ọba tí wọ́n fi jẹ ọba tó ní ìbọ̀wọ̀ fún ọba tó ní tẹríba tó wá padà wá àṣẹ ká dọ̀bálẹ̀ fún àrá kò ní ká mọ́ ga ni bàbá wa Ládọjà Olúbàdàn ṣe bàbá mo wá kí yín congratulation lẹ́ẹ̀kan sí ẹ̀mí ọlá ogun ṣe rí ibi tí mi ò sọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yín lórí governorship àti ní ibi campaign ní year 2006 ní Àkúrẹ́ yẹn mo mọ̀ wọ́n máa sọ̀rọ̀ lọ díìpù ńbẹ̀ nítorí ẹ̀rí pé mo kàn yan mo dẹ̀ mú ẹnu kúrò ńbẹ̀ ọ̀rọ̀ yẹn kọjá nǹkan tí mo lè ròyìn ẹni tí ò bá mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn fìrífìrí la máa gbọ́n bí kò lè yé dáadáa bọ́ ọmọ tó bá ti kọjú ẹkùn rí òun ni wọ́n ń pè ní ògbójú ọdẹ ó ṣojú wa ńgbà yẹn àwa mọ̀ so èmi kàn fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé Ọlọ́run tó dá ẹ̀mí yín sí dè ní. bàbá lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ tẹ bá rìn ẹwẹ̀ yín wo mi ò wá sọ prógráàmù yín láti kìyín láyà mi ò dẹ̀ sọ mi ì ṣe prógráàmù yín láti dẹ́rù bà yín bọ́ mi ọkàn ní kẹ́ má gbàgbé ọjọ́ ni ẹni bá lé ni tí ò bá bá ni tí ò dẹ̀yìn lẹ́yìn ẹni tí ò sì fẹ́ dẹ̀yìn lẹ́yìn ẹni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Aláwọ̀ Akálà gómìnà Aláwọ̀ Akálà náà dà báyìí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè bàbá Adédìbú dà báyìí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè wọ́n sí láyé mọ́ bọ̀ ẹ̀yin wá ń jẹ oyè ọba lénìí ọwọ́ Ọlọ́run Elédùà dákun ṣàánú mi o gbogbo ọ̀tá tí mo fojú rí tí mo mọ̀ àtọ̀tá tí mi ò mọ̀ dákun máa gbé mi borí wọn mo kàn wo oyè Ọlọ́run lára bàbá Ládọjà ni mo sì ń dúpẹ́ pé káàbà Ọlọ́run ọba tó tóbi lọ́ba ni bàbá Ọbásanjọ́ sì wà láyé o àmọ́ ìwọ̀n bàbá ò sí lórí ipò mọ́ torí bàbá lo agbára náà kéèsì yẹn tó ṣẹlẹ̀ yẹn ni bàbá Ọbásanjọ́ fi kọ́kọ́ declare olóyè Sunday Igboho wanted nítorí bàbá Ládọjà ó níbi tó yẹ kí n sọ̀rọ̀ dé àmọ́ mi sọ fún olóyè Adéyẹmọ kí mo fẹ́ ṣe prógráàmù yìí so táwọn gan bá gbọ̀ngàn máa bá wọn lójijì pé ọmọ yẹn tún mú mi rántí ọjọ́ náà lọ́hùn ọjọ́ tó lágbára ni oríṣẹ́ ìwọ tó fẹ́ tó ń jam tọ́kì lórí social media tó ń fọ́ọ̀mù lórí social media dójú ogun náà kó tó pera ẹ lákọ̀gùn ọjọ́ náà ní agbára púpọ̀ àmọ́ ikú pẹni tí ó pa lọ́jọ́ náà lọ́hùn bàbá mo kí yín congratulation Ọlọ́run tó dá ẹ̀mí yín sí dè ní yóò dá ẹ̀mí yín sí jù báyìí lọ lágbára Ọlọ́run orí ipò yẹn ẹ pẹ́ kọrin kí ṣe ń bẹ̀ ní bá wọn bọ́jọ́ lọ́jọ́ lọ bàbá mi mo kàn wá fi eléyìí mo wá fi kí yín gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ọba aládé gẹ́gẹ́ bí ipò tán wọ́n lé yín kúrò nípò yẹpẹrẹ Ọlọ́run wá gbé yín sípò àpésìn mo kàn fi wá mo wá fi program mo wá fi gbé títóbi Ọlọ́run ọba ga ni so ẹ káàbọ̀ o bàbá ìlú kò ní tú lórí yín o kò ní dàrú lórí yín o àtẹ̀lé lọ́jọ́ ń pe oore lọ́dọ̀ lágbára Olódùmarè ìlú Ìbàdàn ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní bàjẹ́ kò ní dàrú o so àwa ọmọ onílùú ta jẹ́ original blood à ń wẹ́kọ̀mù yín sórí throne pé ẹ pẹ́ láyé kọrin kése inú wa dùn ayọ̀ wa kún o pé ohun tó yẹ Ìbàdàn lọ́lọ́run fún wọn Ọlọ́run kò ní dojú ti gbogbo wa ó dàbọ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.